jẹ́ bá ti ń lọ ayé lónìí kọ́lọ́n bá ní bàbá jẹ́ Dáúdà tiẹ̀ ti lè bí Sùlẹ̀mánà bó ti ń sè. Dáúdà Sùlẹ̀mánà. àfi kọ́lọ́n bá kí ọ tọ́kí ọ bí ànábì Dáúdà ọ̀nà wo lòun rìn tọ́lọ̀ wọn fi sọ ọmọ rẹ bí Sùlẹ̀mánà. Dáúdà Sùlẹ̀mánà. ìyá tọ́lọ̀ ń kádàrá kọ́ fẹ́ Dáúdà ipa wo lòun kú láti bí ọmọ tí ó dàbí Sùlẹ̀mánà. Dáúdà Sùlẹ̀mánà. àwọn àgbàlagbà wa kan bẹ wọn ti tọ́pọ̀ gbogbo tí wọ́n bí ló múná wa. Allahu Akbar. gbogbo tálájí àgbà bí ló múná wa gbogbo tí bàbá alágége bí ló múná wa gbogbo tí bàbá alágbàjì bí ló múná wa ẹ̀rí náà ti jà nípa àbọ̀ ni. ẹ̀wọ̀n tá a bá gbà sáláàtì ẹ̀wọ̀n tí wọ́n bí gbogbo tí wọ́n bí ló múná wa bó ní tiwa náà ó sì múná wa. Dáúdà Sùlẹ̀mánà ìyá kùmárì ìfìlà hàrìfì ìfìlà fàṣàtì fi ìgàdàbù lè kọ́ mi wọ́kùnrin lèròkìmí ṣáàyìnì. a ti wọ̀ tún àwòsí àrípàdé dá wàhálà ṣe. àbáyé àwọ̀ tún àwòsí àrípàdé dá wàhálà ṣe ọlọ́run ní pé ó múná wa. ṣùgbọ́n àwọn àjọ kan ní jẹ́ kínní yóò múná wa àwọn àjọ kan ní jẹ́ ó múná wa. gbogbo bàbá lónìí ẹ lọ dájọ́ bọ́lá òun sì yọ Sùlẹ̀mánà bí ó sì ṣe àwọn ọmọ yín ní Sùlẹ̀mánà. gbogbo ìyá lónìí ẹ lọ dájọ́ bọ́lá òun sì ṣe àwọn ọmọ yín ní Sùlẹ̀mánà. Ọlọ́run wá fáwọn àgbàlagbà wa láǹfààní kí wọ́n jòkó fẹ̀yìntì kí wọ́n máa wò pé àwò rẹ̀ ti sọ̀la. bí jòkó ti ìtumọ̀ tó nínú ni. àwọn bàbá jòkó lẹ̀ wọ́n wá wò bí kálukú ti ń dára níwájú àwọn. gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ tí wọ́n jẹ́ inú wọn wá ń dùn nítorí pé kọ̀ságbàlagbà tí wọ́n máa bẹ níbi apá àlàáfíà mi yìí tí wọ́n máa wo wájú tí ò ní máa wo pé Ọlọ́run dákun jẹ́ mi náà nínú yín. Allahu Akbar. ẹni ó sì ti ní ó tún máa tọrọ kó tún pọ̀ sí nínú yín bí Ọlọ́run dé nínú yín kó tún pọ̀ sí nínú yín. èyí ń jẹ́ dùnú àwọn àgbàlagbà wa ẹ̀yin bàbá abẹ́lẹ́ wọn fàánù Ọlọ́run àti bẹ́ẹ̀ ẹ̀ ní fọwọ́ yín gbé wá sí o. Àmín. sẹ́rí ọmọ alátorí ẹ̀ jókòó. Ayyakumullah. ìṣẹ́jú tí wọ́n sì ní kéré àsìkò ló sì gbà bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá ń kájú. Alhamdu inna al-khayra minka wa innani lisunika ya rabba samawati shakira. ẹ dákun gbogbo abiyamọ tó wà ní ìjòkólẹ̀ tí gbogbo wa náà ti jọyìn àwọn àgbàlagbà kọ̀sẹ́nì kankan mọ́ wa tí ò ti mọ̀ bọ́ máa ti rí ni. yọ tí a bá ti bẹ̀rẹ̀ sí bímọ ni ó ti mọ̀ bọ́ máa ti àti bọ́ máa ti rí ni. يا حبذا ريح الولد يا حبذا ريح الولد ريح الهضام في البلد أهكذا كل ولد أظلم يلد مثل أحد. afa ọmọ dùn púpọ̀ ọmọ dùn púpọ̀. يا حبذا ريح الولد. àsáwọn tó bí wa tí wọ́n rọ́jú ni wọ́n fi rí wa tọ́. bí ẹ bá wo bá ọmọ ti rí èèyàn kọ́ ọmọ láyọ̀ ọmọ ó sì bàjẹ́. àzámi ìfìlẹ̀ baládì. èyí tẹ́ ẹ bí wa ẹ dájú wa la fi rí kéwúké bẹ́ẹ̀ bá dájú wa ni à ní rí kéwúké. èyí tẹ́ ẹ bí wa ẹ dájú wa la fi rí ìwé kà bẹ́ẹ̀ bá dájú wa à ní rí ìwé kà. èyí tẹ́ ẹ bí wa ẹ dájú ẹni tó kọ́ṣẹ́ ló fi rí sẹ́kọ́ bẹ́ẹ̀ bá dájú wa à ní rí sẹ́kọ́. الولد ريح الخزان في البلد أهكذا كل ولد أظلم يلد مثل أحد. wọ́n ní ìyá kan nílẹ̀ Yorùbá ó bí ọmọ ọwọ́ jẹ́ nìkan tó lọ́n bò ní iwájú díẹ̀ ìdùnnú ìwọ̀n bọ́ máa ń ṣe yóò pọ̀ wọ́n kì í sí ọmọ lẹ́yìn bá sá ọmọ ń wá ṣe bẹ́ẹ̀ ọmọ kú. La ilaha illallah. ọmọ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ̀ ní kú. Àmín. wọ́n nígbà tó yá wá bí mi
tí ọba tí wàá bọ́ ọmọ ṣe yọ̀ wá gbé lẹ́lẹ́gbẹ̀ẹ́ báyìí a ní tó ṣe ní lẹ́ẹ̀kan kò tó ń ṣe ní lẹ́ẹ̀kejì má kò tó ṣe ní lẹ́ẹ̀kan kò tó ń ṣe ní lẹ́ẹ̀kejì má. Allah Allah. ọmọ ní jẹ́ bẹ́ẹ̀. yá bàbá rí olùwọ̀ láti rí olùkàsáàbì fún ìbálàbí àhákàlà kúlù wọlébí amúlẹ̀mọ̀ yẹlídì mẹ́sìlẹ̀ àhàd. lárúbáwá wa lélẹ́yìí tó ń kọ yìí ó ní yé òórùn ọmọ o ọmọ tí gbogbo ọmọ abẹ láwùjọ títẹ yẹn ó sì yàgbẹ́ sára abiyamọ ó sì dá tiẹ̀ gbé nínú ẹ̀ yóò gbé nínú ẹ̀ kò ní í pé tọmọ ọlọ́mọ tó bá yàgbẹ́ sára ọmọ bá yàgbẹ́ ara ìyá rẹ̀ ni wọ́n ké sí wọn ni ẹ̀kẹ́ sí Fatima kọ́ wá gbọ́ ọmọ rẹ̀ ọmọ Fatima ni ẹ̀kẹ́ sí kọ́ wá gbọ́ ọmọ rẹ̀ àmọ́ téèyàn tó bá ti pé téèyàn ni ìyọ́ sáré gbé yìí. yà á bàbá rí olùwọ̀ láti. ìyọ̀ ní kó òórùn fẹ́ máa òórùn ọmọ lèyàn ọmọ gbọ́. rí ìhàfàsáàmì ìṣẹ̀lẹ̀ bẹ́lẹ́bí. gbogbo àwọn tó ti fún ọlọ́dà kún mọ́sà bá wa fún wọn. àhákàlà kúlù wọlébí amúlẹ̀. wọ́n jẹ́ pé wọ́n pọ̀ àbá yìí. ẹ̀yà kúnlọ̀. torí ẹni yòówù tí ọba ti bí tọ́lọ́wọ̀n bá ti mú lọ́mọ. tó sì tọ́lọ̀ wá ní ọmọ ṣe dáadáa sí yín ṣe dáadáa sọ́mọ ọlọ́mọ ẹgbà pé wòlíì ọlọ́run ọkùnrin lọ́ba jẹ́ ni wàlí yìí ni kójú obìnrin ẹgbà pé wàlí yà ni. ó ṣòro mú mára tí obìnrin bá ń wá ọmọ òun àtọkọ rẹ̀ ń ṣe wàhálà pé wọ́n ń wọ́ ọmọ tọ́wá kùsàtà kọ́ obìnrin retí pé yóò dúró kò dúró nǹkan oṣù tí wọ́n wáyé àbá ọkùnrin ti òkú ọmọ gbẹ́dùn náà bọ̀ láti ta obìnrin ó ti bàdùn náà ń jẹ́ bí abádélé ọba bá gbé kó tún wá kí ló dé sí òsì mo tún rí inú òsírù tó lọ́tà ilé máa gbé bọ̀ bẹ́ẹ̀ bá máa gbọ́dọ̀ níta tẹlifíṣàn jọ náà orí ọ̀sán gbé sí tẹlifíṣàn lọ́kàn lọ́rọ̀ yín èkú sẹjọ́ yín ẹ̀yin kúkú ẹ̀yin lè bí síta òkùnkùn ṣe kò sí tẹ̀lé ṣe kò sí àbá yóò sì sọ̀dùn lórí ìbà àbí kí lóyìn ọjọ́ máa dùn bí tí ń dùn yín. àhákàlà kúlù wọlébí amúlẹ̀mọ̀ yẹlídì mẹ́sìlẹ̀ àhàd. àhákàlà kúlù wọlé débi ilé rẹ̀ bẹ́ẹ̀ dàkú síbi tí ń ṣe mí yìí síbẹ̀ náà ni máa ṣe gbogbo bímọ ni. amúlẹ̀mọ̀ yẹlídì mẹ́sìlẹ̀ àhàd. àbẹ ẹnìkan bímọ ẹnìkan àtún bímọ rí ṣáájú mi ni ó sì wá mú mi lẹ́gbẹ̀ẹ́ tó báyìí. àhákàlà kúlù wọlébí amúlẹ̀mọ̀ yẹlídì mẹ́sìlẹ̀ àhàd. ẹ dákun gbogbo jẹ̀mọ́ tí ẹ bá wo àwọn ọ̀rọ̀ tí ẹ ń sọ yìí ìdí ó yin àwọn tó bí wa ẹ wá wo bẹ́ẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sílẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa náà lónìí ń ṣẹlẹ̀ sí wa débi pé kódà Ọlọ́run kó ṣàfẹ́yìn fún wa àfi kéèyàn ó kún fún àdúrà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ táwọn tó bí wọ fàyè rẹ̀ gbà wá làwa ti fi gba ọmọ nítorí ìfẹ́ ọmọ àtàkùn ọmọ irun táwọn tó níwèé fún wa wá fọ́ ọmọ lónìí nítorí pé ọmọ la pè é bàbá ọmọ àzàgárù lọ́wọ́ wọ́n sì láwọn máa ṣe tán ilé ìwé kò sì sí tó lè jẹ́ àzàgárù àwọn wọn láwọn máa ṣe tán ẹdún wá gbé yín lọ ẹdún wá gbé yín lọ Ọlọ́run ní járí dé ọ̀kadà ẹ máa sọ fún ọ̀kadà tó àwọn fi gbá àwọn ẹ̀ṣẹ́ mo ní ilé gbé wọn lọ́ni ẹ̀rì inú ọ̀fà àwọn ọ̀rá ọ̀dí mọ́tò fi gbé àwọn àwọn sì fílẹ̀ fọmọ káfí mọ́tò tó níta àwọn ń gbà kéke wọ ọmọ tí wọ́n ń wọ̀ lónìí ẹ̀wọ̀ ọmọ tí wọ́n ń bí lóòjọ́ òru aṣọ tó ọmọ ń wọ̀ lóòjọ́ kó mọ ẹni bàbá ọlọ́mọ ìyọlọ́mọ kan sọ pé ọmọ ọ̀dà sọ ọjọ́ òkú mọ́ ọ̀nà aṣọ ọjọ́ òkú mọ́ bọ̀ ọ̀pọ̀ gbọdọ̀ rágẹ́lẹ̀ fún rágẹ́lẹ̀ fún ọmọ rágẹ́lẹ̀ fún mi wọ́n lọ ra ti wọn ní special made lọ́sọ tó gbọdọ̀ wọ̀ lọ́jọ́ òní kí èsì tó sì ní balẹ̀ yọ̀kan lórí ìgbẹ́ ọ̀wọ̀ láàárọ̀ yọ̀ wá wọ̀ yìí lọ́sàn bàbá dayé lálẹ́ yọ̀ wá wọlé ẹ̀wùrú táwọn fún àwọn ọmọ tọ́ba wá rí bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in rabbi zidni ilma. ìnílẹ̀ ìnara tán nítorí bá a ní àsìkò àmọ́ mo fẹ́ fa àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà Al-Qur'an tọ́lọ̀ fún wọn jọra wọn Ọlọ́run sọ̀rọ̀ níbi Dáúdà ó sọ̀rọ̀ Sùlẹ́mánà yìí ṣe tí ọ̀dà kọ ọmọ mi mọ́ ibi Dáúdà yìí ṣe Sùlẹ́mánà làkọ́ bí rẹ̀ ẹ̀dọ́ ẹ̀kọ́ àmọ́ ìké yín nítorí àti fi tọrọ àdúrà àwọn àjọ àwọn àgbàlagbà wa Dáúdà wa Sùlẹ́mánà. wa Dáúdà wa Sùlẹ́mánà idh yahkumani fil harisi idh nafashat fihi ganamul qawmi wa kunna.
àti Suleiman ọlọ́run lè má sọ ọ́nà al-Qur'an bẹ́ẹ̀ ọlọ́run lè má sọ àti Ibrahim àti Ismail àti Isaka ọ́nà al-Qur'an ọlọ́run bá sọ̀rọ̀ Yakubu yọ sọ̀rọ̀ Yusuf ọ́nà al-Qur'an kìí ṣe tó fi rí bẹ́ẹ̀ fi jásí pé kìí ṣe àwọn nìkan kìí ṣe àwọn tí wọ́n ń dáàbọ̀ nìkan kọ́ làwọn ànábì ọlọ́run níbí Yusuf àtàwọn ọmọ ìyá rẹ̀ kìí ṣe táwọn ọmọ ìyá kò ló kọ́ kìí ṣe ń jásí pé ajẹ́pẹ́ bóyá níwájú àwọn báwa náà bá àbá tiẹ̀ lọ́nà míì táàjà ànábì ọlọ́run káṣí tó ká gbàlùbáríkà níwájú àwọn àgbàlagbà wa yìí ọlọ́run ní wàdà Dáúdà ẹlẹ́kùn kó fi kálukú wa lónìí àtiwáwé ànábì Dáúdà alayhi salatu wassalam ṣùgbọ́n ǹjẹ́ lára mi ǹjẹ́ lára rẹ ǹjẹ́ Sùlẹ́mánà ti jáde mẹ́ wa Dáúdà wa Sùlẹ́mánà ǹjẹ́ bá ń ti ń lọ ayé lónìí kọ́lọ̀ ń bá ní bàbá jẹ́ Dáúdà tiẹ̀ ti di bí Sùlẹ́mánà bó ti ń sè. wa Dáúdà Sùlẹ́mánà. àfi kọ́lọ̀ bá kí ọ tó kí ọ bí ànábì Dáúdà ọ̀nà wo lòun rìn kọ́lọ̀ wọn fi sọ ọmọ rẹ bí Sùlẹ́mánà. wa Dáúdà wa Sùlẹ́mánà. ìyá tọ́lọ̀ ń kádàrá kọ́ fẹ́ Dáúdà ipa wo lòun kú láti bí ọmọ tí ó dàbí Sùlẹ́mánà. wa Dáúdà Sùlẹ́mánà. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá àlùbáríkà tí wọ́n bí wa bí bàbá ti mọ́nà tiẹ̀ nípa ìsìn Ọlọ́run àti ìṣe dáadáa fọ́lọ́run bẹ́ẹ̀ làwọn màmá wa náà mọ́nà tiwọn náà. a wà lọ ṣiṣẹ́ àfa yìí táwọn àṣàkánpẹ táwọn ìwáyà máa dá wọn ní wọn dá bátìrì yìí múná wa bátìrì yìí ṣe kí ni ó múná wa à ń bí ọmọ ni àmọ́ bátìrì tí ó múná wa àmọ́ bátìrì tí ó múná wa. àwọn àgbàlagbà wa kan bẹ wọn ti tọpọ gbogbo tí wọn bí ló múná wa. gbogbo tálájí àgbà bí ló múná wa gbogbo tí baba alágége bí ló múná wa gbogbo tí baba alágbàjì bí ló múná wa ẹ̀ẹ́dì máa ti jà nípa àbọ̀ ni. ẹ̀wọ̀n tá a bá gbà sáláàjì ẹ̀wọ̀n tí wọ́n bí gbogbo tí wọ́n bí ló múná wa bóò ní tiwa náà ó sì múná wa. a ti wọ̀ tún àwòsí àrípa àdé dá wàhálà ṣe. àbáyé àwọ̀ tún àwòsí àrípa àdé dá wàhálà ṣe ọlọ́run ní pé ó múná wa. ṣùgbọ́n àwọn àjọ kan ní jẹ́ kínní yóò múná wa. àwọn àjọ kan ní jẹ́ ó múná wa. gbogbo bàbá lónìí ẹ lọ dájọ́ bọ́lá wọn sì yọ Suleiman yóò sì ṣe àwọn ọmọ yín ní Suleiman. gbogbo ìyá lónìí ẹ lọ dájọ́ bọ́lá wọn sì ṣe àwọn ọmọ yín ní Suleiman. á bá àwọn ìyá kan tẹ́ ti máa ma fẹ́ àwọn máa ma pé ọ̀gbọ́dọ̀ mọ́ lálùbáríkà ìyá wọn sí i. á bá àwọn bàbá kan wọ́n máa sọ pé ọmọ alájà àjàdí ọ̀gbọ́dọ̀ mọ́ lálùbáríkà ó ṣe wàhálà fáwọn tó bí ó tún máa ṣe àbá rẹ̀. wọ́n kọ́ra ní ẹlòmíì pẹ̀lú kó ṣe wàhálà fáwọn tó bí wọ́n kọ́ra ní ẹlòmíì pẹ̀lú kó ṣe wàhálà fáfá rẹ̀ wọ́n kọ́ra ní ẹlòmíì kó ṣe wàhálà fún ṣéwù rẹ̀ níjọ́ tí ọba wa kúnná wa wọ́n máa wá ká àwọn nǹkan wọ̀nyí. iná tó bá lọ wá tàbá fífi náà ń jọ bó yóò fi gbé náà ni o. ayé máa ṣe àwọn àbá wa àwọn máa ta rọ́bà tí wọ́n lẹ́ kọ́ ta rọ́bà máa ń gíláàsì mọ́tò wọn. ẹ̀rì ní sọ gbogbo aburú bẹ́ẹ̀ ń sọ aburú bẹ́ẹ̀ máa ń sọ pé ó dáa fóun ní dídá àwọn yòókù kò fẹ́gẹ́ dídá ni. dídá tí wọ́n padà burú kẹ́yìn wọ́lá ìdí ìwúre lábọ̀ kì í pẹ́ àbí kí wọ́n ráfi wé rẹ̀ kí wọ́n ríbi tí wọ́n àtàṣe náà mọ́tò abájọ tó fi bẹ́ẹ̀ àṣoṣe wàhálà fọlọ́run gbogbo wa lónìí bí yàrá bá rí ìdí tó báyìí káàró ìdàkejì mọ̀kàn wá bá mi nínú wa tọrọ ọ̀ràn lọ́wọ́ lẹ́nu géètì wọ́n bá padà sí géètì fún nígbà tí ó wọlé ìpẹ̀nu rẹ̀ jóná ọwọ́ jóná mi ò mọ bí bọ́lọ̀hún ṣe hàn láàkà ẹlòmíì bíi kíní mímú yìí débi pé gbogbo ara rẹ̀ sì jóná. ìgbéjì jíṣẹ́. àbá ẹ̀mí mi kọ́ fẹ́ lé ọ̀tẹ̀ mi kàn rò pé kọ́ bá lé bí lọ́mọ tọ́lọ́hún fẹ́ ṣe mo wá fún un ní owó mo fún un bàbá èyí yàtọ̀ ẹ máa rí ṣe wàlá bisimilahi rahman rahim wa tilka hujjatuna atainaha ibrahim ala qawmi bàbá ó ké wà tilka hujjatuna délé olójú àbàtọ̀ ha. ń ké omi sì bọ́ lójú mi.
àwa náà kéwù ní kọ́ńtún sọ́kà àwa náà kéwù mọ́ ọ̀rọ̀ kóni ó kéwà tí lẹ́ka òjá kùnà délẹ̀ o ẹ̀wọ̀ lọ́mù tó bá rí bẹ́ẹ̀ ìjókòó tá a jókòó wájú ẹ̀yin àgbàlagbà ìjókòó tá a máa ń jókòó wájú ni pé a mọ̀ pé a kéwù amẹ́yìn làlùbáríkà wa wọ́n láti kó yín tòní ọmọ tẹ́ẹ̀kọ́ kọ rẹ̀ jáde lónìí ọlọ́run dákun sí lọ́mọ alálùbáríkà. gbogbo àwọn tí wọ́n máa ń náwó fún síwájú ẹ̀yin àgbàlagbà náà wọ́n ń fi hàn àlùbáríkà yín ni o ọlọ́run bá bọ̀ alálùbáríkà yín o. subahana rabbika. ربنا عزتي